yóò jó dára mi lẹ́gbẹ́ o. Kọ̀ọ̀kan yóò jó dára mi lẹ́gbẹ́ o. Fọláṣadé wálé mo lò ní o. Ìjọ òbí rẹ lò ní jẹ́ àdìjọ́ òbí. Kọ̀ọ̀kan yóò jó dára mi lẹ́gbẹ́ o. Kọ̀ọ̀kan yóò jó dára mi lẹ́gbẹ́ o. Fọláṣadé wálé mo lò ní o. Ìjọ òbí rẹ lò ní jẹ́ àdìjọ́ òbí. Àádọ́ta ọdún lulẹ̀ ayé òwe kan ìṣirémọdé. Ọ̀pọ̀ òjò létí rọ̀ ká létí mú. Ọ̀pọ̀ òjì lítà kan ọlọ́run ọba kan jẹ́ domínú àgbọ̀n rẹ́nu o. Kọ́ọ̀tì ṣọpẹ́ orí kádùn ò Fọláṣadé. Wẹ́mẹ̀ arántí ìjọ òní bànújẹ́ o. Kọ̀ọ̀kan yóò jó dára mi lẹ́gbẹ́ o. Kọ̀ọ̀kan yóò jó dára mi lẹ́gbẹ́ o. Fọláṣadé wálé mo lò ní o. Ìjọ òbí rẹ lò ní jẹ́ àdìjọ́ òbí. Ayé àfihàn sọnù lẹ́rù rẹ o Àríkẹ́. Ayé àfihàn sọnù lẹ́rù rẹ o Fọláṣadé. Àwọn pawú bẹ́yìn kìjọbi ìwẹ̀ kan akọ́jú kú. Ayé àfihàn sọnù lẹ́rù rẹ o Fọláṣadé. Òkèlè wúwú ìsìnwé àrẹlẹ̀ lọ tó bọ̀gá yíyá sí. Ayé àfihàn sọnù lẹ́rù rẹ o Fọláṣadé. Lórí ọkọ̀ lórí ebi ìwé àkúkòfò òrìra. Ayé àfihàn sọnù lẹ́rù rẹ o Fọláṣadé. Ayé kan àgbèyàn sọnù lẹ́rù rẹ o Àríkẹ́. Ayé àfihàn sọnù lẹ́rù rẹ o Fọláṣadé. Ìkan panamọ́ òkè mi yákọ́ lórí ire kò lò ní. Òní ìjọ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2025. Ìnípa àádọ́ta ọdún kéré. Kàn bí olórí ire o, àpọ́nbẹ́pọ̀ rẹ̀ súnlẹ̀ ayé o. Princess Fọláṣadé. Ọlánìkẹ́ Àríkẹ́. Àwọn dákun mi gègé alárọ̀ ẹrù mi wọlé lóní o. Oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè nìkan mójú ọ̀nì rọ́dún. Ìjọ ọpẹ́ rẹ ló ní jẹ́. Ìjọ òjò ìjọ ayọ̀ ni. Ẹ̀mẹ̀ àdìjọ ìbànújẹ́ fún ọ. Níṣẹ́ ni kọ̀ọ̀kan wọ́n bàtà òjò òkú àbọ̀ nígbàgede òwò lílò ní. Ọlọ́dún lé mọ́dún rẹ̀ lọ́dún. Kó o yí sí ìmọ̀tẹ̀rẹ̀ nínú afárá. Afẹ́rẹ́ mòjò ìmọ̀tẹ̀rẹ̀ lẹ́sà o. Bàálẹ̀ kọ ìmọ̀tẹ̀rẹ̀ nínú ewé ìran. Èyí tolúwa láṣẹ. Èyí ọlá tó ní. Èyí tẹ́ni ọlá òbí fún àdá gọjọ́gọjọ́. Èdù àlídìrí ẹ̀wà akíkọ́ rẹ̀ kó dé lógbe. Wọ́n ti yá òkà àyàrè lẹ́yìn bàbá rẹ̀. Ọmọ Chief Ìbídùn Móyè. Ọyá ká àyàrè lẹ́yìn bàbá rẹ̀ ò lọ́tùnún Èkìtì o. Ọmọ ọba mo bò wólẹ̀ fórí adé o. Mo súnmọ́ balùwọ̀n ebè mẹ́fà, mo jìnnà sọ́balùwọ̀n ebè méje. Àyìnkè òdì nítorí àrọ́bà fi ò lọ́ba pa. Kàkà kí mi rọ́bà fi ò ilé mọ́kàn adìgbòkù ẹṣin ọba lọ́nà Ọ̀ṣun o. Ọ̀tún Èkìtì ibẹ̀ níṣu lérè. Ọ̀tún Èkìtì ibẹ̀ níṣu lérè. Ọ̀tún Èkìtì ni wọ́n ti yá o ọmọ ọba. Ìkọ́ ọmọ wa o, ọmọ ẹ̀kún. Ìyá kọ́ ọmọ wa o, ọmọ ẹ̀kún. Fọláṣadé, ọmọ ẹ̀kún. Ọmọ Ọ̀tún ọba o, ọmọ ẹ̀kún. Ìyá kọ́ ọmọ wa o, ọmọ ẹ̀kún. Fọláṣadé ọmọ méjì sí mi, bí yè sí mi. Ọmọ Adífágbàdé.
òporoko dáwọ́ òfújà lé kùkùté nìkan kọ́ bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ṣe dá òfújà lóbìnrin rẹ̀ ọmọkùnrin kan ṣoṣo nílẹ̀ àfin ọmọ anánú jẹun bí owó dẹ ọmọ ajílàlá ọ̀ṣọ́ ò ajífọ́ ọjọ́ gbogbo dára bí egbin ọmọ bó o bá wọn lọ́nà wá dèrò ọ̀nà bó o bá wọn lórí òkìtì wá dolú àpópó ọmọ ẹrú pẹ́ lóko ó dọ̀ba ọmọ àyò yẹ́kẹ́ oyún òyẹkùnrin ọmọ àjà níṣàyòkù ọmọ sẹ́ríkì balógun òtítì ìfara ti bọ́n ó ràbọ̀ fẹ́ èèyàn ó tún ràbọ̀ fún òpó ọjọ́ tí òpó rògùn ìlú yìnbọn ọmọ àjà nípa lóye ó dàjẹ́ agbólu àjẹpálábà títí ó dá sí wọn ọmọ wò yíra kọ́ ọmọ bá rẹ̀ ẹrúkẹ́rù abilala lẹ́nu òkò ká nílẹ̀ wo bá torí ẹni wá ohun tí mo bá wà ó ojú torí ẹni lọ òkò òrèsé ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ ìlà ọ̀ràngún ní ìran bàbá tẹ̀rẹ́ ti ṣàn á sọ́tún Èkìtì o ìlà ọ̀ràngún ọmọ ògbóyè gbọ́lá ọmọ àgbàrá ṣe mẹ́ta wọ̀ láò ìkànbòde ìpérin ìkan parapọ̀ ó dẹ̀dẹ̀ ìkan tó kù ló parapọ̀ níṣẹ̀dó ilé ẹni àtòrí òpẹ́kùn nísàn àtòrí wẹ́wẹ́ tó pẹ̀lú pọ̀ níṣẹ̀dó igbó àwo ni wọ́n kó wọn lọ tí wọ́n fi ń ṣọmọ eégún lóore òtítì ìyọ́mọ mi ìlú o ìlàlàdé wà owó òkòwò radé mọ́ ọmọ ògbìn ìgùngbìnlá ògbìnlá pín igun ìlà sòlókò oògùn mi dúpẹ́ lájà o ẹ̀ bá jẹ́ fi lájiyàn káfọ́ oògùn ọmọ ládàgbà o ọmọ ọ̀túnmọba ọmọ ìnírèké àgbéjọ́ ìrèké ra ìdùn bí oyin mọ́mọ́ ọmọ àgbégbèrè fọ̀n yẹ́wdẹ́ ọmọ ọlọ́jà àti kò lọ́dọ̀ o gbogbo rẹ̀ níjẹ́ níṣe ọmọ mo dúró ọwọ́ mi ò tó ṣí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó ṣí ìgbà tí mo dùbúlẹ̀ yẹ́kẹ́ níṣí wọ́n kú mi lẹ́nu ọmọ olóde òkúta ọmọ abẹ́ni lórí olùgbìn ọrùn oyún ni ọmọ ọlọ́jà méjì ìkàn iná lọ́rìn jọ́ ọmọ wa ò ọmọ ẹkùn ọmọ alómi lẹ́sẹ̀ àlèdè ọmọ afíràn mojè bí ọ́ ní ibi kan tí ìta ń pupa kan ń mìíràn ń pupa ẹ̀gbọ̀rọ̀ dìgì àjà lọ́tún ọmọ olódì àtìlẹ́mọ́ ọmọ aṣọ́rò kẹran mọ́jẹ̀ ká àgùntàn mọ́jẹ̀ o ọmọ kèbí ọbẹ̀ ìdùn hàn ọmọ oríire ìdádé o ọmọ alágbàlá àdéwúrẹ́ kàyíyàwó òòṣà òkè jẹ́mi dàbí olúlé bí ibà dàbí olúlé ò bí ike ló wà bí tẹ̀rẹ̀ súnkọ́ ọmọ ajísùn ajíire ni
àbí àwọn.